àfi kí Davido wá gbogbo ọ̀nà láti gbọ́mọ rẹ̀ obìnrin lọ́wọ́ Sophia nítorí àwòkọ́ṣe burúkú ló jẹ́ sí ọmọ náà. Oríṣiríṣi àtẹ̀jíṣẹ́ ló ti ń lọ lórí ẹ̀rọ ayélujára lẹ́yìn tí Davido ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ lórí Sophia Muhammadu, ọmọ rẹ̀ Imade Adeleke àti ipa Dele Muhammadu. Gbajúgbajà ìràwọ̀ olórin Davido ti tan ìmọ́lẹ̀ sí rògbòdìyàn tó ń lọ lọ́wọ́ láàrin òun àti ìyá ọmọ rẹ̀ Sophia Muhammadu àti bí wọ́n ṣe ń jìjà lórí ẹni tí yóò gba ọmọ sọ́dọ̀. Gbajúgbajà olórin tàkasúfèé fi àtẹ̀jíṣẹ́ àti ọ̀pọ̀lọpọ̀ àwòrán tó bá ọ̀rọ̀ rẹ̀ mu sórí ìtàkùn Instagram rẹ̀ ní òwúrọ̀ yìí, ó sì parẹ́ ráúráú lẹ́yìn wákàtí kan. Nínú àtẹ̀jíṣẹ́ ọ̀hún ló ti ṣàlàyé ìdí tí òun fi ń wo àwọn ìwà kan tí ó sì pín gbogbo ọ̀rọ̀ rẹ̀ ní ìsọ̀rí àkọ́kọ́ rèé o. Ìsọ̀rí àkọ́kọ́: ìbí Imade Adeleke. Ní ìgbà tí oyún Sophia súnmọ́ oṣù 6 náà ló ṣẹ̀ fi tó mi létí wípé òun lóyún fún mi o. Ọkàn mi dàrú, làákàyè mi fò lọ, ṣùgbọ́n mo pe ara mi wálé wípé kò sí ohunkóhun tó lè dènà ìwáyé ọmọ tuntun tó ń bọ̀ lọ́nà. Lótìtọ́ mi ò tíì ṣetán láti di bàbá lákòókò náà, ṣùgbọ́n mo gbáradì fún ohun tó ń bọ̀ lọ́nà. Mo ṣe ìpinnu wípé màá jẹ́ bàbá dáadáa bí mi ò tilẹ̀ ju ọmọ ọdún 21 lọ ní ọdún náà lọ́hùn. Mo ṣe bàbá fún ọmọ mi tó ń bọ̀ lọ́nà láì ṣe ọkọ fún ìyá rẹ̀. Nítorí pé mi ò fìgbà kankan nífẹ̀ẹ́ Sophia, bẹ́ẹ̀ kò sí ọ̀rọ̀ ìgbéyàwó láàrin wa. Láì mọ̀ dájú wípé èmi ni mo ní ọmọ náà, mo ṣe ìtọ́jú Sophia sílé ìwòsàn aládàáni tó dára jùlọ fún ìtọ́jú oyún àti ìtọ́jú ìyá àti ọmọ lẹ́yìn ìbí ọmọ. Ilé tó jẹ ojú ní gbèsè lágbègbè Lẹ́kí ni mo fi sí fún ọdún 2. Owó ìtọ́jú ìlera, owó oúnjẹ, owó ọkọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọrùn mi náà ni o. Kò sí ẹbí Sophia kankan tá a rí tó fi mọ́ ẹlẹ́gbọ̀n àgbà Dele Muhammadu. Mo gbà kí Sophia gbé inú ilé mi tó wà ní Lẹ́kí nítorí ó sọ wípé òun kò ní ẹnikẹ́ni ní ìlú Èkó. Bàbá rẹ̀ ti papòdà, ìyá rẹ̀ sì ń gbé ní Àbújá. Tá ò bá ní purọ́, Sophia jẹ́ aláìníṣẹ́ lọ́wọ́, kò ní sísì, kò kàwé, bẹ́ẹ̀ kò níṣẹ́ lọ́wọ́. Àìlóye èmi àtiwọ́ ọmọdé ló mú mi ṣe kòńgẹ́ àgbàlagbà pẹ̀lú ọgbọ́n àyíníke, ìwà búburú àti aláìṣòtítọ́ ẹ̀dá. Mo gbójúṣe mi fún ìṣẹ̀lẹ̀ búburú yìí tí mo sì bá aláìníbìírè tò pọ̀. Pẹ̀lú gbogbo èyí, mo jẹ́ olótìtọ́ sí Sophia láì rí àrídájú wípé èmi ni bàbá ọmọ kó tó di ọjọ́ 14 oṣù karùn-ún ọdún 2015 nígbà tí a bí Imade tí a sì ṣe àyẹ̀wò ẹ̀jẹ̀ DNA tó fi ìdí rẹ̀ múlẹ̀ wípé èmi ni bàbá ọmọ. Lẹ́yìn àyẹ̀wò yìí ni Sophia ti bẹ̀rẹ̀ sí ní fi iṣan béèrè owó lọ́wọ́ mi. Mo ra gbogbo ẹrù ọmọ, mo sì tún ilé ṣe. Sophia mọ̀ bí wọ́n ṣe ń náwó, ṣùgbọ́n kò ní sísì tó lè fi sórí tábìlì. Bẹ́ẹ̀ ẹbí rẹ̀ kankan kò fi ìfẹ́ tàn débi ìfẹ́ òtítọ́. Ẹ̀gbọ́n Dele Muhammadu tí wọ́n di olùbádámọ̀ràn sàn gan kò jẹ́ Sophia ní káàdì ìkíni tó kéré jù tàbí ìyá rẹ̀. Ládùúrú ìgbà tí arábìnrin yìí fi gbé ní ọ̀dọ̀ mi lẹ́yìn tó ní òun ò ní ẹbí ní ìlú Èkó, a ò rí ẹ̀gbọ́n Dele Muhammadu tàbí ìyàwó rẹ̀ Onígàrú láti wákè. Nígbà tí àárín èmi àti Sophia gúnrégé, ó ti sọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan fún mi nípa ẹ̀gbọ́n Dele Muhammadu tí mi ò ṣetán láti sọ. Mi ò gbọ́ sí pé ó lọ kí ẹ̀gbọ́n Dele Muhammadu nítorí ó máa ń sọ wípé lílọ sí ọ̀dọ̀ wọn kò ní ìwúlò kankan. Wọn ò nífẹ̀ẹ́ Sophia, wọn ò sì lè nífẹ̀ẹ́ rẹ̀ láéláé. Wọ́n kàn ń ṣe ojú ayé nítorí àbúrò wọn bímọ fún èèyàn tó lórúkọ àti ẹbí elénìyàn. Nínú oṣù karùn-ún, oṣù tí a bí Imade, ara ọmọ náà dá, bẹ́ẹ̀ nínú ìyá rẹ̀ ń dùn. Yàtọ̀ sí bùkátà mi lórí Imade, mò ń fún Sophia ní ọ̀kẹ́ 15 náírà, 300,000 naira láàrin ọ̀sẹ̀ díẹ̀. Àárò ìgboro tí ń sọ Sophia yóò fọmọ lẹ̀ sílé láti lọ ilé ijó, yóò mọ tí yóò kẹ́rì tòun tògùn olóró, yóò fi ojúmọmọ sùn, yóò fi alẹ́ jáde. Bí ó bá tún jí tán, orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ni yóò wà ṣúlẹ̀. Kò náání ọmọ náà wà lákàtà rẹ̀ fún oṣù 2 gbáko kí ìṣẹ̀lẹ̀ burúkú kan tó ṣẹ̀. Ara ọmọ ò dá ní oṣù keje. Imade sunkún fún wákàtí 48 nígbà tí a gbé dé ilé ìwòsàn. Àwọn dókítà jẹ́ kó yá wípé ẹ̀dọ̀fóró ọmọ náà kò ṣe dáadáa látàrí oògùn olóró tó ń mu ní ọyàn ìyá rẹ̀ àti àwọn èéfín tó ń fà símú, bẹ́ẹ̀ kò lè mí dáadáa mọ́. Owó tó níye ni mo ná nílé ìwòsàn Amẹ́ríkà tó wà ní Dubai kó tó di pé ọmọ náà padà yè. Tó kí ń dùn kó pọ̀, a ò ní rí jù báyìí lọ lábala ìròyìn yàjóyàjó láti iléeṣẹ́ Jígí Alára. Pẹ̀lú mi ọmọ yín Ọ̀dẹ́mọ̀ Abímbọ́lá Babalọ́lá.
títí di ìgbà mìíràn tá ò fi àtayọ̀ pàdé. Ire o. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.